lọ́jọ́bọ̀ ìyẹn ọjọ́ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí tí í ṣe ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹrin ọdún tá a wà yìí the 17th of April 2025 òní iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí ni wọ́n kéde wípé ààrẹ Bọ́lá Tinubu tí wọ́n ti kéde wípé yóò padà sórílẹ̀-èdè yìí lọ́sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí ò ní lè padà mọ́ tó sì jẹ́ kó di mímọ̀ pé ó di ọ̀sẹ̀ tó ń bọ̀ lẹ́yìn pọ̀pọ̀ ṣinṣin ọdún iléyá. ẹ rántí wípé ní ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn ní iléeṣẹ́ ààrẹ náà kéde wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò kúrò lórílẹ̀‐èdè yìí lọ sí orílẹ̀‐èdè France fún ọ̀sẹ̀ méjì. bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ kó dìímọ̀ pé kì í ṣe pé Tinubu ń lọ sí ìsinmi lórílẹ̀‐èdè France. wọ́n ní nǹkan tó lọ ń ṣe níbẹ̀ òun ni láti jíròrò lórí ìjọba ẹ̀ láàrin ọdún méjì tó ti fi ṣàkóso orílẹ̀‐èdè Nàìjíríà. yóò ṣàgbéyẹ̀wò ìjọba ọdún méjì náà, àwọn àṣìṣe tó ti wáyé àti àwọn àtúnṣe tó yẹ kó ṣe. bẹ́ẹ̀ ni yóò tún fi àsìkò náà tó ṣe ìgbáradì fún ọdún méjì tí sáà àkọ́kọ́ ẹ̀ kù láti mọ nǹkan tí yóò ṣe tí yóò túbọ̀ fẹ́ jẹ́ kí Nàìjíríà dára sí i lásìkò ìjọba ẹ̀. ṣùgbọ́n o bó ṣe di pé àwọn èèyàn ń retí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́sẹ̀ yìí gẹ́gẹ́ bí iléeṣẹ́ ààrẹ ṣe ṣèlérí, kódà tí àwọn gbajúmọ̀ olóṣèlú alátakò kan tí wọ́n ti ń sọ̀rọ̀ sí Tinubu pé ó jókòó sórílẹ̀-èdè France láti ọ̀sẹ̀ méjì tí ìpànìyàn tó sì ń ṣẹlẹ̀ káàkiri Nàìjíríà pàápàá ní ìpínlẹ̀ Plateau. níṣẹ́ ni iléeṣẹ́ ààrẹ náà ti fèsì tó sì jẹ́ kó di mọ̀ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò ní lè dé nínú ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ mọ́ yìí. nínú àtẹ̀jáde tí iléeṣẹ́ ààrẹ nípasẹ̀ agbẹnusọ fún Tinubu ọ̀gbẹ́ni Báyọ̀ Nànúgà tó fi síta ni ló ti jẹ́ kó di mímọ̀ wípé Tinubu kò ní dé lọ́sẹ̀ yìí mọ́. ó ní ó sì wà lórí òkè òkun àti pé ó dẹ̀yìn pọ̀pọ̀ ṣiṣẹ́ ọdún àjíǹde kó tó wá ìyẹn kó dọ̀sẹ̀ tó ń bọ̀. ó tún wá jẹ́ kó di mímọ̀ wípé Tinubu ti kúrò lórílẹ̀‐èdè France táwọn kéde o onílòpin ọ̀sẹ̀ tó kọjá yìí ni ló kúrò lórílẹ̀‐èdè France tó sì gba ìlú London lórílẹ̀‐èdè United Kingdom lọ. bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ náà dariwo tí àwọn olóṣèlú alátakò tó sì ń bínú, ṣùgbọ́n tẹlifíṣàn Yorùbá Tòótọ́ a ti ṣe ìwádìí a sì gbọ́ wípé ìdí tí Tinubu tó fi kúrò lórílẹ̀‐èdè France kò ṣe ìtàwọn kan gbé kiri pé ààrẹ ò yá o. tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé bó tilẹ̀ jẹ́ pé Tinubu ó ṣe àyẹ̀wò ìlera tó lóyìnbó ń pè ní general body check-up ní orílẹ̀‐èdè France, ṣùgbọ́n kò sí àìsàn kankan tó dá Tinubu gúnlẹ̀ ò ṣákàlà rẹ̀ dá. ṣùgbọ́n àwọn tó súnmọ́ iléeṣẹ́ ààrẹ tán fàṣírí pamọ́ sí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ́wọ́ jẹ́ kó di mọ̀ pé ọ̀rọ̀ òṣèlú ni Tinubu bá lọ sórílẹ̀‐èdè France London báyìí o. ìdí ẹ̀ ló sì ti kúrò lórílẹ̀‐èdè France. tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé àwọn olóṣèlú kan Tinubu yóò bá wọn ṣe ìpàdé ìyẹn ìpàdé bòńkẹ́lẹ́ lórílẹ̀‐èdè United Kingdom ní ìlú London nílé ẹ̀ tí wọn yóò sì jọ fẹnu kò lórí àwọn ọ̀rọ̀ òṣèlú àti sáà kejì tó fẹ́ ṣe lọ́dún 2027. ìdí eléyìí la gbọ́ pé jẹ́ kí Tinubu lọ sórílẹ̀‐èdè United Kingdom yẹn ní ìlú London tó kúrò lórílẹ̀‐èdè France tó ti lọ ṣàyẹ̀wò ìtọ́jú ẹ̀ tó sì jẹ́ pé lọ́sẹ̀ kan àbọ̀ tó fẹ́ lò ní ìlú London ìpàdé òṣèlú ni ló fẹ́ fi ṣe. bẹ́ẹ̀ la gbọ́ pé àwọn olóṣèlú kan wọ́n ti ń bá Tinubu ṣèpàdé ńbẹ̀, bẹ́ẹ̀ làwọn kan yóò sì tó yọ kẹ́lẹ́kẹ́lẹ́ lọ́ọ́ bá a ṣe ìpàdé níbẹ̀.